Ṣínà Peter tẹ́wá tó fẹ́ mọ̀ ẹ jẹ́ nǹkan nìkan wà á máa gbé ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ lérí tí bàbá aládùúrà mi tán ẹ̀dá máa ṣe rò pé ó yẹ dúró níbẹ̀ ó dúró lé Kristi àpáta kérúbù ẹ̀yọ̀ séráfù ẹ̀yọ̀ àti fìlẹ̀lélẹ̀ lórí òtítọ́ àti fìlẹ̀lélẹ̀ lórí òdodo. Thank you for honoring us, Father. Omi bíà ló fi ń kọrin ké. Ohun bíà. Ohun bíà ló fi ń kọrin. Bàbá yẹn fún mi ní bíà náà. Mo fún ẹ ní orí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí pé bàbá ní kí n mú bíà ẹ̀kọ́ ìpínlẹ̀. Mo fún ẹ ní orí ọ̀fẹ́ gẹ́gẹ́ kó o lè tì mí mú torí pé mi ò di ẹ̀ mú. Bẹ́ẹ̀ni. Ó ní Ọlọ́run kò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú. Olùkọ́dà bẹ́ẹ̀ni ẹ ti ní kí n ló ń gbà mo ti ń ronú. Ó yẹ kó o dì mí mú as bishop. Bẹ́ẹ̀ni. But ìyẹn ṣó yẹ ẹsẹ̀. Orí ọ̀fẹ́ yẹn. Bẹ́ẹ̀ni mo ti gbọ́ orí ọ̀fẹ́ yẹn báyìí. Àwa ti mú ju àwa ti gbẹ̀yìn mọ́ bí àrí. Bẹ́ẹ̀ni. Àwọn dẹ̀ bẹ̀rẹ̀ ni.